Kọ́lé Oṣó apá kẹtàlá. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Kọ́lé Oṣó. Kọ́lé Oṣó apá kejìlá yìí jẹ́ sinimá tí ó dùn tí ó sì sọ bí àwọn ìdílé Kọ́lé Oṣó ṣe ń bọ́ ní ọwọ́ ọ̀tá kan kó sí ọwọ́ ọ̀tá mìíràn. Kí á má dé ìnàpẹ̀rù lẹ́yìn tí Oṣówandé padà sí ilé ìwé, ó bá principal oníṣẹ́ ibi pàdé tí ó sì ń lo gbogbo àwọn ọmọ sùkúù láti fi ṣe oògùn. Wọ́n lẹ́yìn tí principal yìí mú ọ̀rẹ́ Oṣówandé tí ó sì jẹ́ pé òun ni ó fẹ́ lò, Oṣówandé gbálẹ̀ ní ọ̀dọ̀ principal yìí. Eléyìí sì fà á tí ìjà yìí fi di àjàràn láàrin principal yìí àti Kọ́lé Oṣó fúnra rẹ̀. Àmọ́ kí á má dé ìnàpẹ̀rù, orí ìjà yìí ni wọ́n wà tí àwọn tí wọ́n ń bá jà fi gbé Ẹfun àti Oṣóbọ́lá lọ. Báyìí ni wọ́n sì dára wọn sí méjì tí Oṣówandé lọ bá Ẹfun láti gbà á sílẹ̀, tí Kọ́lé Oṣó àti bàbá rẹ̀ sì lọ bá Oṣóbọ́lá láti gbà á sílẹ̀. Àmọ́ ìjà yìí ni Oṣówandé lọ jà tí ó sì fi ṣubú ní ojú ogun. Ibí ni apá kejìlá sinimá ìparí sí. Ohun tí a mọ̀ retí ní apá kẹtàlá sinimá yìí ni pé ǹjẹ́ Oṣówandé padà jí? Kí ni ó gbẹ̀yìn principal yìí? Bákan náà ǹjẹ́ Tọ́lání yọ kúrò nínú ìgbèkùn tí ó wà yìí? Gbogbo eléyìí ni a mọ̀ retí ní apá kẹtàlá sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kẹtàlá sinimá yìí ní àìpẹ́ ọjọ́. Ó dìgbà kan náà.